Hello everyone, welcome to Toyeen Talks. Enjoy. Until I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ẹni tó ẹ̀ mo fẹ́ ká gbọ́ information. Ẹni sọ kankan. Dorosha ò dúró ní dúró kankan. Kò jó fẹ́ anybody. On his own ló wá clear rẹ̀ ni. Èmi náà lẹ̀kẹ́ mi ò sọ fún yín pé nìkan kọ́ fi kankan kẹ́wọ́ mo ṣí àkàwé ọ̀rọ̀ fún yín pé káàdùn pé Primeboy àbí ẹnìkan ó ti lè máa léyàn. Anybody lè lo àti against èèyàn torí pé anywhere ní kú ti lè wá. Mi ò sọ wípé bóyá ẹnìkan bóyá Primeboy tó ń kọ́ ní ìwé sọ fún mi àkàwé ọ̀rọ̀. Èmi kúkú mọ̀ tí tó dùn mí jù ni pé ká ní ọlọ́pàá fẹ́ ṣiṣẹ́ CCTV camera tó wà nílé mobile káná gbé jáde ní rojọ́ ká ní autopsy kán ní kò inconclusive fún ni kó conclusive àbí kílẹ̀ ń pè é kó jẹ́ pé wọ́n rí i pé wọ́n gbé ẹ̀rí ẹ̀ jáde gbogbo ẹjọ́ òṣì tá à ń ro ẹ̀ nírò ṣebí Nàìjíríà ló jẹ̀bi Nigerian police ló fún wa ní tọ́jú pé kó ń dà wá lórí irú torí àwọn lè ní mọ̀ pé ó yẹ kí wọ́n ṣe ìdájọ́ wọ́n sọ ẹni gómìnà ọmọ adé wọn bá kọlẹ̀ ní tó kọ́kọ́ kú ṣe pé wọ́n drag Dorosha wọ́n drag Primeboy wọ́n drag gbá ọ̀rọ̀ yẹn ò ní rí báyìí. Nǹkan tẹ́mi fẹ́ sọ fún mi pé àtúntẹ́ ni torí mo mọ̀ wípé ẹ stand for truth number one ẹ dẹ̀ stand fún bàbá. Èmi fẹ́ sọ fún ilé ìyẹn. Ẹ lọ bèrè tèmi mo dúró fún Mohbad ni bí bàbá gan bá rọ̀ǹgẹ̀ ní máa fún bàbá mo dúró mi dùn ní èmi ò gbèsè ní bọ́ọ̀dù wọn lẹ́yìn torí bàbá kò sí kọ́kọ́ sí bàbá wà láyé náà ọmọ tí ò sí láyé mọ́lẹ̀ àwọn after ikú tó pa mọ́ ìjà fún. Mo wá fẹ́ sọ kọ́kọ́ fún yín pé àti tẹ́ni tó bá pé lóòótọ́ lẹ stand for truth anybody ni wọ́n lè accuse tó bá ti wà involved. Bẹ́ẹ̀ni anybody of course. So let's fight pé Dorosha ó wá against Primeboy yóò mọ ní sí tí àwọn wèrè kan tó máa against Dorosha definitely. Primeboy lèmi tẹ́lẹ̀ tí Dorosha bá sọ pé Primeboy ṣe kọ́ my own ni pé kí èmi ò lè kọ́ ni máa jà fún Primeboy ní ẹnu ó dẹ̀ ní family. Primeboy ní kó jáde kó sọ pé irọ́ ni Dorosha pa fóun kó sọ pé irọ́ ló pa mọ́ òun ní àná tí mo wà lórí ṣọ́ngbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ bàbá tí wọ́n sọ̀rọ̀ bàbá tó ní pé Dorosha pé torí ọ̀rọ̀ tí bàbá sọ fún wa ni pé Dorosha lẹni tó kọ́kọ́ wọlé tí wọ́n wọnú police station àwọn wà nínú mọ́tò àwọn tí ló bí 3 hours pé wọ́n ò dá wọn lò làwọn fi bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò pé kí ló dá wọn dúró ẹ jẹ́ káwọn wọlé bọ̀ lánàá ìdí yẹn change Dorosha lòun wà nínú mọ́tò bàbá ló wọlé bàbá tó padà wá báwọn ni pé ẹ jẹ́ ká máa lọ wọn ò fún wa ní police report iye ò yé mi. Síbẹ̀ nǹkan tí Dorosha bá sọ fún yín lẹ máa believe because ó sọ tó tọ́. níbẹ̀ yẹn bóyá ọ̀rọ̀ kan sọ bóyá ọ̀tọ̀ ni kí ni Dorosha sọ láàrin ọ̀pọ̀ police station. Ìgbọ́n nǹkan tẹ́ sọ bẹ̀rẹ̀ dáadáa ẹ sọ wípé bàbá ti wọnú mọ́tò. ó ní bàbá wọn ló sọ wípé bàbá ló wọlé inú mọ́tò làwọn wà ń tọ̀. Bàbá ló wọlé náà. Bàbá ló kéré sábẹ́ máa jẹ́ wípé àwọn ò wọlé pé àwọn Dorosha náà wọlé pé inú mọ́tò làwọn wà ń tà wọn. lọ́lọ́bá ọlọ́pàá àbí lọ́lọ́bẹ̀rẹ̀ kí ni. Létà nígbà tí wọn tètè rí wọn kán bọ́ta ni bàbá láwọn ṣẹ̀ṣẹ̀ wá wọlé ìyẹn ló yà mí lẹ́nu. Bàbá ọ̀rọ̀ tí Dorosha tí wọn lè béèrè lọ́wọ́ Dorosha ń bẹ̀ yẹn. Wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ náà bàbá náà ṣàdé wà ń bẹ̀ lọ́yà bàbá wà ń bẹ̀. deny wípé irọ́ ni Dorosha pa bẹ́ẹ̀. Báyé wọn deny anything tí Dorosha sọ. Ṣé lọ́yà bàbá wà ń bẹ̀ lánàá? Lórí ẹ̀ǹbá mi yẹn ṣe à ń pé bàbá ní pé àwọn ò sí bẹ́ẹ̀ pé gbà táwọn délé kitchen làwọn gbà wọlé ẹ̀yìn ìkùlé ló gbà wọlé wọ́n Mohbad ní abẹ́ staircase àwọn sáré gbókè lọ náà gbà táwọn gbókè táwọn àwọn padà rí pé lifestyle ló pe àwọn padà pé bàbá ọmọ yín nì nísàlẹ̀ nílẹ̀lẹ̀ àwọn níbẹ̀ wọ́n rí pé wọ́n ti dírẹ́sì fún Mohbad wọ́n ti fi òwú sí nímú wọ́n ti gbéyọ̀ sí láyà but now Dorosha ní pé kò rí bẹ́ẹ̀ pé ojú bàbá ní ẹ ṣàlàyé yẹn náà fún mi. Àǹtí Tẹ́ni èmi ẹnu mi kọ́lẹ̀ tí máa gbọ́ àlàyé yẹn. No ẹ mọ̀ pé n tó sọ kóòtù ni mo sọ pé kò sọ kí ṣe pé ìtẹ́yìn mọ̀ n tó sọ kóòtù yẹn. Nǹkan tí Dorosha sọ ni wípé ìgbà tí òun débẹ̀ nítorí pé ó ti rí bọ́ ṣe ń ṣe òkú dádì wa ọ̀tán tí nígbà dádì wa kú. And nǹkan tí mi fẹ́ sọ ni pé ṣe ní lọ́yà bàbá tẹ̀ wà ń bẹ̀ ṣe bọ́ sọ fún yín lọ́yà bàbá wà ń bẹ̀ ẹjọ́ tó bá yẹ pé lọ́yà bàbá náà lẹ́bẹ̀ẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ẹjọ́ kí ló dé kí lọ́yà bàbá kò èdè ìsọ̀rọ̀ tí Dorosha sọ̀rọ̀. mi ní parọ́ mo nítorí ó yẹ kí lọ́yà kó challenge ẹ̀ láà tó nígbà tọ́rọ̀ ti Primeboy sọlẹ̀ wọ́n ní lọ́yà dára Primeboy béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Primeboy pé ṣé ẹni yìí sótẹ̀lẹ̀ yìí délé no
irú èèyàn wo ni Primeboy jẹ́ fún olùsọpọ̀ rẹ̀ ó yẹ kán lè challenge wọn bẹ̀yẹ pé ọ̀rọ̀ tí ẹ sọ bí ọ̀tọ̀ ni tí bàbá sọ tuntun bẹ́ẹ̀ yẹn kọ́ tún béèrè wọ́n ní wọn ò béèrè kankan lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ yẹn náà sọ ṣèmi lẹ́nu because ó yẹ kí torí ọ̀rọ̀ tí bàbá sọ nínú ìta ẹ̀yin náà rí náà bàbá wà ń bẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí wọ́n sọ lẹ́yìn yín wọ́n sọ lójú yín ni kí ló dé tí bàbá lọ́yà even lọ́yà bàbá mú expect kó sọ mọ́ ṣebí ó ṣọ̀fù wọn ókè ẹ béèrè mọ́ so that ẹ lè mọ òtítọ́ àti òdodo ṣé wọ́n ló wá bí yóò sọ yìí ti nà án ṣe ọkùnrin ṣe bí ìyá délé débẹ̀ báwo wá ní bàbá ṣe torí bàbá láwọn bá ọmọ yẹn tán ti dírẹ́sì fún. èmi ò mọ yẹn o. mo ti bàbá sọ pé wọ́n ti gbé yọ̀ sí láyà àwọn ò mọ kankan nípa ẹ̀ ń bá mi bọ̀dọ̀dọ̀ sọ ní bàbá wà wí ẹ̀ nípa. àwọn àwí ẹ̀ náà bàbá mọ̀ àwọn àwí ẹ̀ ẹ jẹ́ kí n sọ kí ní kò fún yàtọ̀ tẹ́ni èmi kò máa jẹ́ mọ̀ mi ò fẹ́ sí live gan mi ò fẹ́ gbé anybody èmi kò fẹ́ rán ọ̀rọ̀ sí Primeboy ni nítorí pé kí ni àǹtí tẹ́ni èmi ò fẹ́ mọ iye èpè tẹ́nibọ̀dì lè ṣe o nǹkan tẹ́mi mọ̀ láyé ni pé tó bá wà lórí òtítọ́ tí ẹgbẹgbẹ̀rún èèyàn bá ń dráàgì àbí tó ń ṣépè fún ẹ orí ara wọn lọ fi máa gbé. irọ́ ló pa. èmi fẹ́ sọ fún Primeboy. sísá ẹni lórí ẹ̀ ló pípẹ́ yìí náà rẹ jẹ ẹ bèrè lọ́wọ́ sísá yín pé báwo lẹ̀ jẹ́ ṣe pọ̀ tó báyìí. Hello. Hello. Hello, ẹ káàsán. Ẹ káàsán. Ṣé ẹ rí Folashade tí tẹ́ni bá wa bí ìgbà wo lòun rí ẹ̀jẹ̀ ṣé ẹ rí pójú tí ó fẹ́ parọ́ mọ́ bàbá tó ní bàbá rẹ̀ wà wí ẹ̀yìn tó ní ẹ̀ ń bá Mohbad. Wọ́n ń béèrè lọ́wọ́ báyìí wọ́n ń béèrè. nǹkan tí mi kọ́ máa sọ ṣé ẹ rí nǹkan tí mi ṣe lè yẹ yáṣà gbogbo ọ̀rọ̀ yín báyìí ni pé ọ̀rọ̀ ti wà ní kóòtù kò ń ṣe ẹ̀yin ọ̀rọ̀ tí ní kóòtù ọ̀dẹ̀ ọ̀rọ̀ fún láyé. no mo àmọ́ pọ́rọ̀ ti tọ̀dọ̀ tí gangan ti Dorosha ni mò ń sọ nísìn. ọ̀rọ̀ Dorosha ni mo fẹ́ sọ. Dorosha ò rí nǹkan yẹn mi ìlè ní kẹ́yìn torí ẹ̀yin nísìn witness lẹ́yìn náà lórí ẹlẹ́jẹ̀ ẹ̀dẹ̀ wọ́n lè dédé pé yín mi ìlè ní pé kẹ́yìn fúnra yín máa sọ. wọ́n ti lè ọ̀rọ̀ ìjẹ́ náà lọ́wọ́ Dorosha ní court. ok wọ́n ti lè ọ̀rọ̀ ìjẹ́ lọ́wọ́ mi ò mọ ìtọ́ sókè o wọ́n ti lè ọ̀rọ̀ ìjẹ́ lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ti answer. ìtọ́ tí mo fẹ́ mọ̀ ni pé anybody ní aspect tó bá ti wà 40 wọ́n máa pe orúkọ ẹ̀. ó ní sóríire òkìlélẹ̀. ó ní. màá filẹ̀. ìgbàsọ́wọ́ nílé lọ́jọ́ yẹn lọ́ọ̀yà bí wọ́n léèrè lọ́ọ̀yà kan sọ pé bàbá àti àwọn à ń dẹ̀ àwọn ìbéèrè nígbà tẹ̀ bèèrè ọ̀dà ó ṣàtẹ́ pé bàbá yẹn kò ló yẹ kó délé kó máa béèrè Wùnmí. ọ̀nà béèrè lọ́wọ́ mi pé kí ló ṣe wọ́n ló sọ pé nọ́ọ̀sì ni but tí ò bá pé nọ́ọ̀sì báwo wọ́n ló dẹ̀ dà pé tí ò bá yé wọn tàbí tó bá dàrú fún wọn kán gbé kán bilẹ̀ lẹ́yìn yẹn pé lọ́rùn. ẹjọ́ kí ni ìgbésẹ̀ tí bàbá gbé lẹ́yìn ìgbà yẹn. torí irú statement yẹn tí bàbá bá yàn fún. olórí burúkú ni ìgbésẹ̀ wo ló yẹ kí bàbá gbé ìwọ ni kò sọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. àdìtẹ́ni ọlọ́run ò ní jẹ́ kó jẹ́ yìí tó bá jẹ́ ìyá ọmọ yẹn lọ́jọ́ yẹn kí lẹ máa ṣe. èmi ò ní Wùnmí máa ti fún ní ìgbà mi ní sọ pé ń wọ ọmọ lọ́wọ́ ìjà ló máa kọ́ gbà. gbogbo ìgbà yẹn fídíò máa ti gbé nǹkan tó fẹ́ gbé oníkálukú máa ti pík nǹkan tó fẹ́ pík. bẹ́ẹ̀ni torí ìyá àbúrò fúnra rẹ̀ tí wọ́n pè ní Monday ní ìbò ọdún ọkọ̀ kan gbé ìyá wa ní orí kèsì ò tí kàn yá báyìí toro yẹ kí ìyá lọ ní Monday tán náà pé mọ́mì ẹ̀ mà nínú kú ọmọ ṣé ìyá lọ bẹ̀ gan ní Monday yẹn sọ mọ́ tó ṣẹlẹ̀. ẹ jọ ń tọrọ lọ́hùn ìtọ́jẹ́ mi ẹ follow the host please ibi lẹ ti máa gbọ́ gbogbo ẹ̀. tí kóòtù bá nídìí ìyá wọn máa gbé yà. torí ó yẹ kí wọ́n fi ìtàkùn rẹ̀ èmi understand nítorí èmi ò kí bí àwọn èèyàn ṣe fẹ́ kí èèyàn máa kí tẹ́yìn lómi ṣe máa ronú because mo rí many comments tẹ́ máa wò pé kò yẹ kí n gbọ́rọ̀ ó yẹ kí n ṣé kí n máa attack ni mo ò lè máa attack mo investigate. èèyàn tó bá attack mi gan mo lẹ́yìn. téèyàn bá sọ̀rọ̀ ẹyọ kan tí ò bá parí ọ̀rọ̀ tó bá fi òwe téèyàn bá fi òwe parí ọ̀rọ̀ fún mi mo mọ bí tó mọ ohun tó dé ìyẹn mi pé a sọ fún yín sọ wípé ok òwe tí mo fi parí ọ̀rọ̀ yẹn màá mọ̀ túmọ̀ rẹ̀ pé ìyẹn túmọ̀ sí wípé mi ì lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ ó yẹ kó ti yí ẹ ìtumọ̀ tí mo mọ̀ nìyẹn so ẹ mọ̀ pé Nàìjíríà làwa wà Nàìjíríà làwọn èèyàn tó wà mo bá sọ pé Wùnmí ló pa Mohbad lágbẹ́jẹ́ ló pa Mohbad ṣé ẹ fẹ́ kán lọ àrẹ́sì tí wọn náà kan pa wọn ìbéèrè tèmi ni màá bí wọn màá dẹ̀ píkì pọ́ìntì tèmi nínú ẹ̀
àwọn olórí burúkú ara wọn wọ̀ ní láti àtàkì èèyàn tó bá ní ikú pa ìyá ẹ̀. àbí ikú pa ìyá ẹ̀ náà. èmi mú pọ́ìntì tèmi ṣó fẹ́ gbọ́ mi mo mú pọ́ìntì tèmi. Mi ní Dorosha náà. ẹ̀yin mo kọ́ ní ìṣe wípé pé mo drop olórí burúkú wọn ní mi tí ọmọ mi ṣe kíní mi ni moderator mi ni. màá já wọn dànù ní olórí burúkú ara wọn mo mọ̀ fi wọ́n lẹ̀ mo fẹ́ kọ́ forí ara wọn máa gbé pé wọn ni èyí tó bá ti lè rù lọ́ máa di èyí tó bá ti lè rù tọmọtọmọ wọn lọ́ máa di ẹlẹ́lò mi máa kú sínú justice for Mohbad yìí sẹ́ ọmọ akọ́ máa fi gbé wọn tó máa gbọ́ ọmọ wọn sí. tọ́wọ́ bá ti rí justice ẹ bí òṣì jàtìjàtì yẹn ti ṣòpẹ́ ẹ̀wà justice ó ti ṣòpẹ́ ẹ̀wà justice ẹ̀ kàn ń tọ̀yàn ni. onílọ́yà. of course. onílọ́yà tó bá rí ibù lẹ́yìn ìgbà tẹ́ kó court ó lè sue ẹ̀ kó mú proof wá èyàn lè sue èyàn lè petition yàn pé irọ́ tó pamọ́ mi court mo fẹ́ challenge ẹ̀ wọ́n lè gbé yín méjèèjì síra yín wọ́n á dẹ̀ ní pé kó wá sọ ẹ̀ náà níwájú ẹ̀ dẹ̀ fèsì ara yín. of course iwájú ẹ̀ ló tẹ̀ fi ń sọ kò bẹ̀rù ẹ̀ èmi tó fẹ́ Ọlọ́run jẹ́ kárí rẹ̀ irú àná yẹn mo tẹ̀ ò bí ó máa sọ kankan so that because mi ò fẹ́ kẹ́nìbọ̀dì dé ìyá láìṣẹ̀. oṣù ẹ ti mọ nǹkan tó fẹ́ wá sọ tẹ́lẹ̀ ṣé ìmọ̀ nǹkan tó fẹ́ wá tẹ́lẹ̀ sí plan ẹ̀. o bẹ̀rẹ̀ sí sórí burúkú ọ̀rọ̀ ká ló wá fẹ́ gbọ́ yẹn wọ́n fẹ́ máa gbé èèyàn kan ṣe pé èmi náà wò pé rà. Primeboy challenge Dorosha because ntẹ́mi mọ̀ tó lè fi clear orúkọ ẹ̀ bí mo ṣe ń sọ láti ilẹ̀ nìyẹn clear orúkọ ẹ̀ social media àwa kọ́ la máa bẹ clear rẹ̀. ẹ pa tap ẹjọ. Dorosha tó bá ti rí pé ló pamọ́ ẹ̀ bẹ́ẹ̀ yẹn petition rẹ̀ so that kẹjọ fèsì ara yín nílé ẹjọ́ ní pé kò parọ́ mọ́ mi fún mi ní proof tó sọ ẹ̀ fún mi ní ẹ̀rí pé èmi ni mo ná Mohbad tó fi ṣe léṣe lára kẹjọ fèsì ara wọn ẹ̀yin fúnra yín ẹ̀yin náà lè sọ fún pé tó bá rò wípé Dorosha parọ́ mọ́ ẹ fún wa níwèé jẹ́ ká padà sí court ẹ má jẹ́ ká máa bára wa ṣépè fúnra wa ẹ mọ̀ pé torí pé wọ́n gbé petition lé lórí ó lè jẹ́ kó máa tá lára kára máa bí ní níbẹ̀ ṣe gbèjà búrò yín ò dá o. èmi ló ti ń gbé petition lé lórí mi ṣé kò fi lẹ́yìn ìgbà gbé petition tó jáde kó máa tẹ̀wọ̀ bó ṣe wà. Primeboy wípé tó bá instead tó fi ń ṣépè tó fi ń jà yẹn. èmi máa sọ fún báwo lòun ṣe jẹ́ báwo ni Primeboy ṣe jẹ́. no mo sọ fún yín pé Primeboy ẹ lè sọ pé kó sùlẹ̀ instead tó fi ń ṣe èpè fún Dorosha. èmi ò lè sọ fún àwọn tí ẹ̀tọ́ ní kó máa ṣépè fún náà lọ máa tọ́ máa ṣe ní kó sùn àbúrò mi nítorí kíni nǹkan tó máa ṣe òun ló mọ̀ fúnra rẹ̀ nǹkan tó bá mu tó wà ní ẹlànà tí ò lè sọ anything. ẹ sọ̀rọ̀. ẹ ṣe mú kí gbogbo ilé máa kọ́kọ́ lọ sówe Yorùbá kan ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ní inquest lánàá Dorosha jẹ́ ká mọ̀ wípé Monday ni Mohbad kú ojú ẹ̀ ni wọ́n ṣe bẹ̀rẹ̀ ìjà nílé ó kàn rí pé bó ṣe máa ń ṣe ní gbogbo ìgbà nìyẹn ó dẹ̀ ń lọ lé títì ibi tí mi ò ti lè mú Dorosha wípé kó wá sọ pàtó bí Mohbad ṣe kú ni wípé ó fi wọ́n sílẹ̀ ó lọ lé but Dorosha jẹ́ ká mọ̀ wípé láti 2:30 a.m. títí di alẹ́ Monday tó ń fi pé Mohbad òun gbóhùn Mohbad ò pick call Dorosha dé jẹ́ ká understand wípé 8 a.m. lọ́jọ́ Tuesday òun send mechanic òun kó lọ ṣe mọ́tò Mohbad pé ìgbà tí mechanic òun ṣe tán tó ń pè pé òun ti parí mọ́tò kan dáhùn ẹjọ́ ẹni sùúrù wà ní pẹ̀ Ṣadé ní sùúrù mo wà ní pẹ̀ tí mo rí ẹ̀ ojú kò lẹ́gbàá àti tẹ́ni ẹ bá mi drop ẹ̀. comment ni. kí n drop àwọn kọ mẹ́sẹ̀jì olórí burúkú wọn yìí. ẹ bá fi mi ṣe moderator ló kù tí n bá wà moderator ni mo lè bẹ because kò sí bí mo ṣe lè drop comment wọn àbí tàbí kẹ́ bá pa comment section yín ló kù tẹ́ bá lọ síbi understar under kìíní tó ní ẹ máa rí tátò tó mẹ́ta yẹn under settings síbẹ̀ yẹn ẹ lè pa comment section yín tẹ́ bá fẹ́ rí comment. lọ́wọ́ yìí ó máa tiẹ̀ ignore comment section ni. tẹ́ bá fẹ́ pa ẹ lọ síbi ẹ̀gbẹ́ kan bẹ̀ yẹn ẹ máa rí bí ẹ̀gbẹ́ yẹn tí wọ́n fi bí dot bí mẹ́ta sí ẹ click lé lórí ẹ scroll down so ẹ máa rí comment section bẹ́ẹ̀ comment ẹ bá fẹ́ pa comment ẹ lè pa comment mi lè bá yín pa torí pé mi ò sínú moderator yín. Mo mọ̀ mo kàn fẹ́ sáré fi ṣe moderator tẹ́lẹ̀. má fi ṣe moderator. Mo ń gbọ́rọ̀ yín o. Okay. Gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ níbi tí má fi dákun ló máa ń ṣẹ̀yìn èèyàn náà
èèyàn béèrè question lọ́wọ́ mi ṣé kí n má dáhùn ní ẹjọ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ fi àwọn arguments lẹ́jọ́ mà. Mo wà ní question àná ẹgbẹ́ ìyá Mohbad ló jókòó sí. Ìyá Mohbad kọ́kọ́ jókòó síwájú bàbá Mohbad ìgbà táwọn lọ́yà ẹ̀ fẹ́ jókòó wá mú fún àṣìṣà ìdọ̀dọ̀ ẹ̀ ó jókòó sẹ́gbẹ̀ ìyá Mohbad. Dorosha òfin tí mi ò fi ní mú Dorosha wípé ó mọ̀ nípa ikú Mohbad òfin yẹn náà ni mi fi ní mú Primeboy pé ó mọ̀ nípa ikú Mohbad. But Dorosha jẹ́ ó tàn ìmọ́lẹ̀ sí ikú Mohbad fún wa lánàá. Ìmọ́lẹ̀ tó dẹ̀ tàn sí yẹn ni wípé throughout Monday kò sẹ́ni tó rí Mohbad sójú. Of course. Throughout Monday kò sẹ́ni tó gbóhùn Mohbad rárá. So ìgbà tí mẹkáníìkì débẹ̀ lọ́jọ́ Tuesday tó parí iṣẹ́ ohun Dorosha ní mẹkáníìkì ẹni ìgbà tó sọ pé òun ti ṣetán pé ohun kò sọ pé ohun Mohbad ó lóhùn kan sọ̀rọ̀ látòkò pé ókè Dorosha lè dáhùn ní 11:30 a.m. ní ọjọ́ Tuesday làdúrà pé òun wípé nọ́ọ̀sì fún Mohbad ní injection Mohbad ń come first. Ọlọ́pàá dẹ̀ sọ fún wa wípé 2:30 ni nọ́ọ̀sì wọlé. Àwọn nǹkan méjì yẹn ni mo dì mú wípé Dorosha ti bá wa tan ìmọ́lẹ̀ sí ikú tó pa Mohbad. Kò sẹ́nibọ́dì tó sọ pé Dorosha ló pa Mohbad. Gbogbo jargon sí pé bóyá bàbá wà ń bẹ̀ Dorosha rán mi iṣẹ́ ó ra pósí ó ṣe gbọ́ ṣàwo. By the way, I'm not going to that side. Ibi tí mo wá fẹ́ dì mú nínú ọ̀rẹ́ tí mo fẹ́ fi lè hold pé this family is a reputable family ẹ̀ kí n parọ́. I will still go back to that your video. Wùnmí ṣo fẹ́ sọ pé irọ́ ni bàbá Mohbad pa ni nípa ẹ̀jẹ̀ tó ń sọ yẹn. Àǹtí mi mo béèrè wípé àǹtí mi báwo lè jẹ́ ṣe pọ̀ tó yìí. Tí ọ̀rọ̀ yẹn bá jẹ́ òótọ́ Folashade, then Primeboy kò tẹ̀lé wọn délé. Dorosha kò sí nínú ilé ńgbà tí Mohbad jáde láyé. That is why tí mo fi ní pé fọ́rọ̀ tó sọ yẹn bá ti jẹ́ òtítọ́ màá wá ṣe mọ̀ pé family yín fẹ́ justice fún ìlérí Olúwa. We are not blaming anybody. Ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. I will never blame you when you stand for your brother. It's your blood. But don't be biased. Don't be biased. You don't come for Primeboy because you don't know the whole truth. You are not at the show. You are not in that house, but you visited that house after the incident. Wait. You will never see me coming for Dorosha. You will never see me coming for Dorosha because Dorosha ló bá wa tàn mọ́lẹ̀ sí inú ikú tó pa Mohbad. Dorosha ló jẹ́ ká mọ̀ pé Mohbad kú. Dorosha ló jẹ́ ká mọ̀ pé Mohbad kú lọ́jọ́ Monday. So kò ní jẹ́ kí ever come for Dorosha láíláí. Likewise, I will never come for Primeboy because Primeboy was not in that house. Primeboy never followed them to that house. So you too, you don't have to come for Primeboy because you are not in Why not? No, wait, why not? Okay. Why? Primeboy come outside to come and be causing Dorosha. Primeboy never come for Dorosha. Primeboy mo wà ní left Primeboy wà lónìí ṣàlọ́jẹ́ tí mo bá parọ́ kó Ọlọ́run jẹ mí yà. Primeboy said wípé ó yẹ ká máa dúpẹ́ pé Dorosha ti tanná sí ìmọ́lẹ̀ ikú tó pa Mohbad ọ̀rọ̀ tó jáde lẹ́nu Primeboy yẹn. If anybody tells you otherwise, they are deceiving you. If they are deceiving you, ọ̀rọ̀ tó jáde lẹ́nu Primeboy ní pé ẹ máa dúpẹ́ pé Primeboy Dorosha ti tanná sí ikú tó pa Mohbad. So for you not coming for that Primeboy, it's like you are supporting the wrong thing because that Primeboy never come for Dorosha at all. He was even appreciating Dorosha wípé ó bá wọn tọmọ. Ìwọ orí ẹ dàrú wo ṣe evidence ibi tóun ti sọ̀rọ̀ jáde kó tó bá bẹ́ta ó ṣí èrè ni. Primeboy mo ní Folashade wà ní kóòtù lánàá kí ló ṣe máa ṣépè fún Primeboy mo sáré kúrò mo ní ẹ jẹ́ kí n lọ síbẹ̀ tó bá ń gbéyàn sókè. Because mo fẹ́ sọ ọ̀rọ̀ níbẹ̀ nǹkan tí mo ṣe wá síbí nìyẹn o. Dorosha ló bá tọ́nà sí ní ikú tó pa Mohbad ní 100%. àfi ọ̀pọ̀ ní onímọ̀ wípé Dorosha tọ́nà sí. And Primeboy àti ọjọ́ kan sọ̀rọ̀ wípé Dorosha báyìí Dorosha tí mo wà ní life tó wà ó ní kẹ́ máa dúpẹ́ pé Dorosha ti tàn mọ́lẹ̀ sí ikú tó pa Mohbad ní tó jáde lẹ́nu Primeboy nìyẹn. So ìgbà tó wá sọ pé nǹkan fún Primeboy òun ò ṣe wá. You have every right to support your blood. Okay. And we
that we the public, we have every right to support Primeboy because he was not in that house. Nígbà tí Mohbad jáde láyé. And nobody is even cursing Dorosha. Me, you know what? He cursed Dorosha. Me think Bobaya ni online láti mọ̀ mi. But let me tell you, Folashade, if truly you are standing for the truth, I want you to maintain that stand. Our public needs to go. Kilawi. Aláyé bàjẹ́ ni. So any family member that have hands in that state will go down because that session in our public is saying. Yes. Family yes, you know what? We want to focus on the main cause. No. And the public will dig down. No, don't do that. The public will dig down and find who. Tó bá tún sọ̀rọ̀. Wait, let me talk. Baba Mohbad àti ya Mohbad Sikira. It's not going to come on. Àti fi yín sílẹ̀. Nísìn our family, our public. After why ikú tó pa Mohbad fún ara wa. Bó bá jálé any family member lórí kí family member yẹn lọ fún. Ẹni sùúrù. Mo ti appreciate gbogbo ọ̀tẹ̀ ìsọ. Ẹni sùúrù. Mo ti appreciate àwọn ọ̀tẹ̀ ìsọ láti rẹ̀ bọ̀ bẹ́ẹ̀ fún wa ẹ̀ǹdẹ̀ mo like it. Àjọkẹ́ Adé. Because ṣé mi ló ń bá pé I'm a jobless man? Àjọkẹ́ ṣé mi ló ń bá pé I'm a job. Ó ní gbogbo wa jobless yẹ ló jobless nílé. Ikú òjijì ẹ bá ń wọnú ẹ lọ ó dá ẹ bá ń wá fọ́tò ẹ wá ẹ bá ń wá fọ́tò ẹ bá ń download fọ́tò ẹ wá ẹ bá ń download fọ́tò ẹ bá ń download ẹ má bá wí jọ àwòrán ẹ mo nídìí màá rán ní Mọdákẹ́kẹ́ ẹ bá ń wá àwòrán ẹ nǹkan tí mo fi jù ẹ lọ ó mọ yẹyan tí mo ti bá yẹ jẹ ẹ bá ń sẹdẹ sí mi bóyá yẹ ẹ ló jọ bẹ́ẹ̀ bóyá mo tọrọ owó ọbẹ̀ lọ́dọ̀ ẹni o èèyàn tí ò dáyàn lókòwò tó fẹ́ pè mí lárugún olórí burúkú wọ ló ń bá mi táwọn ọmọ tí mo wà ńlẹ̀ ó ń ṣí èrè ó kì í gbọ́ bíbá tí máa ń dágbé pé mò ń lọ bí iṣẹ́ nítorí pé ẹ ti rí mi pé mò ń lá àpáta àbí mò ń fọ́ ilé mò ń fọ́ àpáta ẹ ti bìlí pé mò ń ṣiṣẹ́ ẹ ní ṣoríire. ọba wọn parí ẹ ìgbà tí wọ́n bá wọn parí ìjà yẹn tán. Let us believe that Dorosha knew nothing. Let us believe. The public will dig down into this case. Any family member that was involved in the buy of Mohbad will go down for it. Of course. Gbogbo náà máa lọ lẹ̀. Anybody ó bá jáwọ́ lórí ọbọ̀lẹ̀. The only thing tẹ́mi kọ́ mọ̀ ni pé kí Dorosha ṣẹlẹ̀ kò yẹ kí Dorosha tẹ́mi kọ́ máa sọ ni pé kí Dorosha máa kọ́ fún Wùmí kó má kọ́ fún àwọn tó ṣekú pa tó bá lòun mú Primeboy kó máa fa Wùmí lọ́rùn ẹ̀ṣẹ̀ náà torí wípé kò lè sọ wípé òun ò mọ àṣẹ PA kó wọlé kó mọ̀ béèrè pé kí ni tó ṣẹlẹ̀ sí àbúrò mi tí mo filẹ̀ lánàá ó lè sọ fún mi pé ọwọ́ kékeré ló pa ọwọ́ ní nọ́ọ̀sì kò possible kí Dorosha sọ pé òun mọ̀ because Dorosha kì í ṣe ọmọ ọwọ́ nínú ilé yẹn ọmọ tó ṣẹlẹ̀ sídàgbé ẹ̀ka nílé mọ́ pàdé ọ̀rọ̀ tí Dorosha bá ti wá ní wípé òun ò sí níbẹ̀ kò possible kí àdúrà tó ṣe àbúrò wọn kékeré n tó fi lè sọ fún ilé ẹjọ́ wípé Wùmí àti ẹ̀já láti tíjà wọn dẹ̀ gbóná nínú ilé kò lè sọ pé kò lè sọ fún Dorosha irú ikú tó ṣẹlẹ̀ sí Mohbad tí mo bá sọ fi lọ pé náà àtẹ̀rẹ̀pẹ́ ní gbọ́ngì. ẹgbẹ́ Wùmí sọ̀rọ̀ náà ó ní kí Wùmí tó dákọ̀ sọ iṣẹ́ tó ṣẹlẹ̀ nínú ilé tíjà wọn fi gbóná kó tó di pé nọ́ọ̀sì Tọ́pẹ́ ẹ̀gbọ́n Wùmí Tọ́pẹ́ ẹ̀gbọ́n àbúrò ya Wùmí. Ọ̀rọ̀ wẹrẹ wo ló ń sọ ó ń ṣí èrè ni. Jẹ́ káwọn tó lọ́pọlọ sọ̀rọ̀ wo lọ́pọlọ. Tó bá challenge mi ẹni kí Ìyátúndé kó sùn mí sí kọ́ tí mi bá gbé voice note ibi tó ti sọ̀rọ̀ jáde mo ra yín díẹ̀ jẹ́jọ́ yẹn ni pé kán lè mọ̀ pé Ìyátúndé ló ń sọ̀rọ̀. Ó ní fóònù ni wọ́n ń jà sígbà tán lórí steering orí staircase ìjà yẹn ṣẹlẹ̀ nígbà tí wọ́n ń bọ̀ ó ní mo Wùmí lọ́ọ̀kì Mohbad lẹ́nu step. Ó sọ sí yẹn olórí burúkú ó sọ sí yẹn gbogbo yín bẹ̀rù Wùmí yáwọ́ kí ni túmọ̀ yáwọ́ wèrè tó ló yáwọ́. Thank you for the gift. Alo fún mi gift náà. Ṣé rí àwọn abiyamọ wà lóòótọ́ mi ní kẹ́ má gbèjà àbúrò yín o ṣùgbọ́n ẹ jẹ́ ká máa ronú pé ọmọ yẹn ti kú. Gbogbo ọ̀tẹ̀ wá sọ ìyá ẹ̀jọ̀ kí ni ti Dorosha nínú ẹ̀ o. Òun náà ni mo sọ fún sẹ́rí èmi sọ fún pé Dorosha tí àwọn èèyàn bá ń challenge Dorosha pé Dorosha ìwọ tún lẹni tá a lè rí tó lè tàn mọ́lẹ̀ sí
a ò lè sọ pé ò mọ nǹkan kan at least ilé ẹjọ́ ló ti sọ̀rọ̀ kì í ṣe páwa ló ní kó wá rojọ́ sí ó bá tiẹ̀ sọ nǹkan díẹ̀ pé nígbà tí mo délé mi ò sí bẹ́ẹ̀ yes but ìgbà tí mo padà dé wọ́n pè mí pé ìjà ṣẹlẹ̀ láàrin Wùmí torí ntí ẹ̀dá sọ yẹn kò fẹ́ sọ pé Wùmí àti Mohbad jà nínú ilé. public lẹ dúró fún public ni mo dúró fún níbi tí ọ̀rọ̀ dé yìí Dorosha ti ó ti clear ọ̀rọ̀ rẹ̀ dínà ó ti ní Monday ló kú náà ó ti ní Monday gbogbo anybody that is culprit yes anybody that is culprit will go down for it. I want you to know something. olóyìnbó ṣé ẹ sọ fún kóyè sóyìnbó mọjà ṣé bóyè sóyìnbó ni àbórí ẹ bàjẹ́ ni ṣé o gbọ́ English ni ṣé o lọ school ni I want to do this justice òyìnbó wèrè wo ló sọ àwòrí ẹ bàjẹ́ ni sọyọ. tèmi lè drag torí inú tẹ̀ ń bí mi lánàá pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní kóòtù yẹn Ọlọ́run àwọn tó yẹ kó bá wá justice ni àwọn judges judge àtọwọ́ ọlọ́pàá. Judges sórí oní English judges. tí family kò bá jẹ́ ẹsẹ̀ bíi ọmọ àgbè. bẹ́ẹ̀ wá ìta ṣe ń drag èèyàn tó mọ̀ kankan ní pé ókè ká accept pé Dorosha sọ pé òun ò mọ̀ kankan ṣé a máa lọ sọ pé dandan òun mọ̀ kankan ni. kò ráì lórí ìsinmi pé tí Dorosha bá wá lóun ò mọ̀ kankan. Dorosha ò mọ̀ ó pa Mohbad jù lọ́dọ̀ tèmi tẹ́ni Dorosha ló pa Mohbad ọ̀làgbà kò dé ilé Dorosha ò pa Mohbad jù kò lè sọ pé lẹ́yìn ìgbà. Tẹ́ni kí ló ń ṣe tọrọ ń ju ẹlẹ́nu náà Tẹ́ni ó wà ń bẹ̀ látàárọ̀ ó wá rí pé ẹlòmíì dé o. wait mi sọ bẹ́ẹ̀ pé omi ó pa o mi dẹ̀ sọ pé òun ń pa ẹ̀ bọ̀ nǹkan tí mo ṣe ń dákun Primeboy ni pé wáì tó máa wà ní kóòtù lánàá wọ́n sọ̀rọ̀ yẹn ló sọ̀rọ̀ mo wà ń bẹ̀ o and that Primeboy lawyer is a very brilliant person. Torí kò lè challenge nínú court kò lè challenge lọ́yà bí a máa fẹ́. Dorosha. Mo mọ̀ pé kò lè challenge. Lawyer Primeboy bí Dorosha. Dorosha was able to say that òun ò witness bí glass ṣe fọ́ pé but glass fọ́ it was not there. And wọ́n bí Dorosha wípé what is your yes wọ́n bí Dorosha wípé how come tó wà ní àfà. What's that? And the minute ẹ fẹ́ lọ sínú inquest Dorosha ti tàn mọ́lẹ̀ sí nǹkan tó pa Mohbad. Kí lẹ mean blood alati let's do. ṣé ń enjoy ẹ ṣé ẹ enjoy ẹ ẹ comment. ṣé ń gbọ́ mi Dorosha ti ní Monday Dorosha ní. ẹ tẹ bá enjoy ẹ ma eskelebe tí èlèlè wọ́n ti fún mi lówó. Láyọ̀ thank you jàre for appreciate me tí mo ti la ẹ̀pọ̀n mọ́ bíbá yìí látàárọ̀ kò sẹ́ni fún mi gift látàárọ̀ mo dẹ̀ la ẹ̀pọ̀n mọ́ bíbá yìí ẹ ó yẹ fún mi ó yẹ máa fi opportunity yẹn ṣe gift ẹ máa ṣe kíní yẹn fún mi ẹ máa ṣe lọ mò ń wò yìí ẹ ṣe gan. Monday ló kú yẹn Monday ṣé Monday bí ẹni tí ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ kọ́nà lọ́wọ́ ẹni sọ̀rọ̀ mọ́ mi lókè ẹ jẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ Sister Folashade mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ yín eléyìí yàtọ̀ sí pé bóyá ọ̀rọ̀ Dorosha ok káwá ní kóòtù ṣẹlẹ̀ ní show mo wá ní Mohbad ń da ẹ̀jẹ̀ kan wá ṣé ó possible kẹ́niyẹn máa da ẹ̀jẹ̀ púpọ̀ láti show yẹn. ṣẹ́rí ẹ̀yin tẹ́ bá fún mi gift tí mi ò appreciate ẹ má bínú mi ò ké pé mo jẹ́ aláìmoore kí ni ẹ̀yin náà rí pé mo busy mo appreciate ẹ lọ́kàn mi gbogbo nǹkan tí tẹ́ bá ṣe fún mi èmi appreciate ẹ nítorí pé mo kọ etí mi sí mo kọ tí tó ń dùn mí mo kọ tí sí ibi kíní mo ti carry the way you don't blame me mo appreciate all of you you are one in a million tí n bá dárúkọ yín mi pé mo appreciate yín gan gidi bẹ́ẹ̀ tí ibi tọ́kàn mi wà yìí ẹ rí i pé ó ń ká mi lára ẹ má bínú mo appreciate tó bá ṣojú mi báyìí mo máa appreciate ẹ ṣe gan. bí kankan náà máa spirit náà máa bá a fi sí wọ́n máa fi sí kán wá gbẹ́gbẹ́ lọ́lé bẹ́ẹ̀ according to Nigerian police wọ́n ní Mohbad bleed profusely ẹ̀jẹ̀ tó dà wù and then according to Dorosha ó ní gbà tí wọ́n máa padà gbé dé hospital kejì wọ́n ní rigamotis mo. ẹ mọ̀ nítorí tí ìfẹ́ máa dárúkọ mi ìfẹ́ máa interject kìíní tẹ̀ ń polo tẹ̀ ń gbọ́ yìí tí n bá ní kí n máa dárúkọ yìí ó máa distract nǹkan tẹ̀ ń gbọ́ yìí ìtọ́ yìí ṣe fẹ́ máa dákọ̀ pé kí máa kí gbogbo yín lẹ́ẹ̀kan náà ó máa distract kìíní yìí tẹ̀ ń gbọ́ ẹ máa ní kí.
Jọ̀ọ́ mo appreciate ẹ má possible bínú. kí òkú 2 hours. Tẹ́lí mo ní ká ẹ bá mi gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí. Ṣé rí wípé bàbá Mohbad rí ẹ̀jẹ̀? Fọláṣadé confirm ẹ̀jẹ̀. Dorosha sọ pé ẹ̀jẹ̀ yẹn ó ń ṣàn lápá Mohbad ṣùgbọ́n kò mọ ohun tó ṣẹlẹ̀ nínú ilé. Ihun tí mi fi ní bá Folashade jà tí mi ò fi ní bínú sí lọ́wọ́ tí mo wáyé ni pé ó establish pé there was blood in that house. Same as Baba Mohbad. So ó ti clear ẹ̀bẹ̀ yẹn fún wa wípé Baba Folashade, I love you. Thank you so much. I'll be going for now. Please, nobody's coming for that. I love you. Bye. Tó kọ́ọ̀dù sí ẹ̀dá ìlérí olúwa tó nífẹ̀ẹ́ yẹn àwa máa wá justice fún. Ẹ jẹ́ kí family náà support wa ká lè rí justice fún ọmọ tó kù. Ẹ jẹ́ kí family bá support. Èmi fúnra mi máa ń sọ several times pé mi ní kí family kò nail wù mí, mi ní kí family kò cut wù mí, ṣùgbọ́n ẹ jẹ́ kí àwa tá a wà níta àwọn ẹbí ìtìta ẹ jẹ́ ká rí justice káwọn ẹbí ìtinúlé kán má mú wa lọ́wọ́ padà sẹ́yìn torí fífà wa lọ́wọ́ padà sẹ́yìn yẹn kò dáa tó nígbà táwọn èèyàn tó táwọn bára wọn tó wà ní bẹ́ẹ̀rì kan ara ọ̀rọ̀ tá ẹ sọ nínú ilé ń lè wá analyse kì í ṣe wípé àwa ti ta. Wà débẹ̀ o kẹ́kẹ́ o Folashade ọ̀rọ̀ yìí ọlọ́run èyí tẹ̀ sí wá. Mo rọ ní sùúrù bóyá ètò ń ṣe àwa Nàìjíríà ìgbàtẹ́ tí lọ wà ní abroad gbọ́ Yorùbá mọ́. Ta ló dì í lọ́wọ́ mú kẹ́ má rí justice? No, mo ń sọ tèmi tó ń sọ ní pé kí family ṣe pé gbogbo àní àwọn ṣe pé jáde gbogbo ní bara yín jà gbogbo tí family yín jà ẹ mọ́ bara yín jà ẹ jẹ́ ká rí ìdájọ́. Ẹ̀yin bọ́ọ̀dà náà lẹ́gọ́sì jà láàrin wa. Èmi ò gọ́ọ̀sì jà o. Ìjà ti parí ìdájọ́ bí àwa fẹ́ wá justice ló kù. Ẹ jẹ́ kí ìyá Mohbad kó sinmi kó má jà mọ́ kí bàbá Mohbad náà kó fi àwa tá a wà níta ká fi wálẹ̀ jẹ́ ká wà. Kéde fún wa ní full support àtẹ̀yìn ẹ̀gbọ́n tẹ ẹgbẹ́ iná lẹ́rẹ́ jẹ irú ẹ̀jẹ̀ yẹn tó bá ti padà yín bá ṣe ẹ̀jẹ̀ náà pé jẹ́ ká dúró lórí ẹ̀. Oh no, rẹ jẹ mọ ó sọ bẹ́ẹ̀ ṣe rí pé lórí burúkú ìfẹ́ dínà nǹkan tó sọ ṣe rí. ọ̀rọ̀ tó wà lẹ̀ Dorosha ò lè lọ sí because Dorosha ò sí nínú ilé tó bá padà mú ẹni tó ṣekú pa Mohbad Dorosha ò lè lọ torí kò sí nínú.